أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run atọrọ àlékún kí àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojú pọ́nà tí Ànábì wa sallallahu alayhi wa sallam tó fi lẹ̀ tí ó fi di ọjọ́ tó jẹ́ pé la yanfa'u fihi malun wala banun, owó ọmọ kò ní ṣàǹfààní tó bá dijọ́ náà illa man ata Allaha bi qalbin salim, àfẹn tó bá pàdé Ọlọ́run bá lékè ọlá Allah pẹ̀lú ọkàn tọ́lá kò níbi ẹbọ ṣíṣe àti ìwà nifaq. À ń fi àánú Ọlọ́run àfi ń bẹ Ọlọ́run àdánwò tí yóò bá wa tí a fi pàdé Ọlọ́run pẹ̀lú ìwà nifaq kọ́nà bá lékè ọlá kọ́ má jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. Àwa ń bẹ Ọlọ́run nínú àánú rẹ̀, à ń fi ìjọkan ṣoṣo rẹ̀ àfi ń bẹ, à ń fi yípo nìkan lálágbára àfi ń bẹ̀ ntí yóò bá wa tí a fi ṣẹbọ pẹ̀lú rẹ̀ kọ́nà balẹ̀kọ́ lámọ́jọ́ kọ́ sílẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa wọlá gbólóhùn la ilaha illallah. Inshallah ní àìnígbára wa lẹ́yìn àsìkò, nǹkan tí ó jẹ́ kí èmi ṣe prógámù lónìí, àwọn ọjọ́ tí mo fi máa ń ṣe prógámù gan-an ní sábà ráàyè ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì, ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan ń lọ lóríṣiríṣi tí àwọn èèyàn ń pè bóyá pé mi ń bẹ tá àti ẹ̀wò torí mi ò ráyè ọ̀pọ̀lọpọ̀ nǹkan mi lórí Facebook, èmi tí n bá ti mọ̀ kí lágbájá báyìí lọ sọ̀rọ̀ èmi ò wulẹ̀ ní wò, ṣùgbọ́n àwọn èèyàn wá ń pè lóríṣiríṣi nítorí wá jẹ́ kí n bọ́ ta táwọn èèyàn bá pè màá sọ fún wọn pé ọ̀rọ̀ táwa wulẹ̀ ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, tẹ́mi bá ti sọ̀rọ̀ òwò gbọ́ o ọ̀gbọ́ o kò sí tọ́kàn mi, mọ́ ròyìn pé bí ìwọ báwọn oníbídíà ṣe ń lò gbèsè ayé wọn làwọn náà sì máa ṣe kíni o láàsì máa lò tá máa táàgì tàbí lèmi ó sì máa lò tá máa táàgì èèyàn tàbí tá máa ara. Àwọn tí wọ́n bá máa ń gbọ́ ọ̀rọ̀ tí wọ́n rẹ́dì fẹ́ kọ́ ẹ̀sìn tí wọ́n sì ń fọ́lò wa torí pé n tó gbé kálukú bọ́ọ̀ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹni tó bá fẹ́ kọ́ ọmọ lẹ́sìn nínú dárúsù tá a bá ń ṣe kò sí nǹkan kan tí ń lọ àfi tá a bá má sí lókù á sọ̀rọ̀ nǹkan yẹn lórí Facebook, but nínú dárísù a lè má fún ní topic, a lè má sọ pé ṣé ẹ tún gbọ́ o ṣé ẹ gbọ́ kíní kan o rárá o. Kí ló wá fa tẹ́lẹ̀ ni pé mo ní ìmọ̀ràn pàtàkì fún gbogbo ahlu sunnah, kọ́lọ̀ balẹ̀kọ́lá kó jẹ́ kí a rí sunnah náà ká rí gbámú bó ṣe yẹ ká gbámú ká sì lẹ́kọ̀ọ́ rẹ̀. Nítorí jẹ́ kí n bọ́ta láìpẹ́ yìí ó di pé mo tún wo fídíò kan, mo kà ń wo orí Facebook ní ìsìn bí mo ṣe délé mo wá ń rí fídíò obìnrin olóòṣà kan títún ń pariwo, wọ́n wá rí pé ẹni tó ṣíà rẹ̀ ara àwọn tí wọ́n máa pàpè mọ́ra sunnah. Mo ti rí nǹkan kan tí mo fi kà á lágbájá mo mọ̀ dáadáa, nínú àwọn tí máa ń pàpè mọ́ra tó jẹ́ pé tí ahlu sunnah bá ń ṣe program wọ́n wà lórí rẹ̀ wọ́n tún ń ṣíà rú nǹkan báyìí. A rí i pé ó yẹ kéèyàn náà lè àdírẹ́sì àwọn iṣu kọ̀ọ̀kan. Àkọ́kọ́ náà mo fẹ́ pàkíyèsí ọ̀rọ̀ kan fún àwa tí a ní a gbé sunnah lọ́wọ́, pàtàkì jùlọ àwa tá à ń fa àwọn ọ̀rọ̀ kan mọ́ra wa lọ́wọ́ tá a mọ̀ bọ́ síta sẹ́rí àwọn kan sàlàfíyà àwọn kan ahlu sunnah. Mo dákẹ́ lórí àwọn ọ̀rọ̀ yìí nítorí pé ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ń bọ́ sórí Facebook lónìí tí wọ́n ń sọ̀rọ̀ ọ̀gọ̀rọ̀ wọn ní kọ́kọ́ rí jíjáde sórí Facebook yìí gan láti máa báwọn èèyàn sọ̀rọ̀ wípé lágbájá sọ nǹkan báyìí kódà àbílẹ̀ yìí ọ̀gọ̀rọ̀ wọn ní kọ́kọ́ rí pé mẹ́tọ̀dù yẹn ọ̀lọ́, ṣùgbọ́n alhamdulilayi lẹ́yìn ọ̀rẹ́ yìí kálukú náà ń bọ́ bẹ́ẹ̀ kálukú náà ń ṣàtúnṣe níwọ̀n bá bímọ rẹ̀ ṣe mọ àtàníyàn tí kálukú bá fi bọ́ bẹ́ẹ̀ alhamdulilayi. Ṣùgbọ́n kí a tún wá máa fa àwọn iṣu kan láàrin ara wa kábọ́ọ̀ta lágbájá kò dó déédé nínú sunnah tàmẹ̀dùn ọrùn rẹ̀ wọ́ eléyìí tó sì jẹ́ wípé nǹkan ìntẹ́ ẹ lè pàkíyèsí bóyá trivial issue kan ni
tá a lè pẹ̀ra wa sí ṣùgbọ́n ilé kókókó ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn yìí ó wulẹ̀ mú àwọn oníbídíà tó máa sin nǹkan ní ìgbọ̀yé tọ́jà yìí pé lọ́dọ̀ ọ̀rẹ́ tí wọ́n gan wọ́n rí oníbídíà síbi ẹni pé ẹni tó tiẹ̀ gbọ́dọ̀ lé sálámà sí àwọn aburú yẹn pọ̀ o wọ́n rí oníbídíà sí bí ẹni pé ó sì jókòó tì tọ́mọ bá sọ̀rọ̀ àwọn kẹgbà bá nù ní súnà pé kódà tí wọ́n bá rí tó bá kó oníbídíà gan wọ́n fẹ́ lè kàfàrà tiẹ̀ gan náà àlà ayé ṣe so àwọn irú ẹni náà bọ́ ta tí wọ́n bá rún súnà kan wọ́n kò tó kọ́ rẹ́ tiẹ̀ wọ́n rò pé ìgbà míì mẹ́tọ́ jẹ́ pé idha kana inkaru li munkar yuaddi ila inkari akbar fa inkaruhu munkar so ẹ̀yin lẹ rí pé àwọn súnà kan o tí wọ́n máa ń bọ́ oníbídíà ṣe o tàbí tí wọ́n bá ń ṣe gbá o wọ́n ti àwọn náà ṣe o wọ́n ti ṣe kinní kan nu oríṣiríṣi lákọ́bùlẹ̀ fún wọn ìyẹn ló mú yín máa ta sáwọn àgbààgbà súnà kan so alihamudulilayi so kò sí tíyẹn lè fi pamọ́ fáwa nínú ọ̀rọ̀ ṣe súnà nílẹ̀ yorùbá yìí o ìyẹn lè sọ̀lú mi ò ní ọ̀sọ́lẹ̀ haúsá o nílẹ̀ yorùbá yìí so ẹ rí àwọn bàbá wa kan nínú súnà síbi ẹni pé alátẹ̀ ẹ̀wọ̀ ni wọ́n so ìnìmọ̀ dákan bàbá wa àwọn tọ́jú dàkátìrà ń bẹ́ nù wọn tó jẹ́ pé tó bá dáhùn àsìkò bí tí màá ti dákọ̀ màá dákọ̀ tó jẹ́ pé a rí wọn sí alátẹ̀ ẹ̀wọ̀ ẹ ló wá sàmú wà lórí program mo wà lórí so tẹ́ ẹ rí wọn sí alátẹ̀ ẹ̀wọ̀ pé àwọn eléyìí wọ́n sì lè mọ báwọn alágbẹ́já jókòó wọ́n sì lè mọ báwọn tẹ̀mù jókòó alihamudulilayi ẹjọ́ nítorí ìtọ́lọ́n àwọn tàṣà dúdú yìí débi yìí pé àwọn ọ̀rọ̀ táwọn èèyàn lè ṣàǹfààní bẹ́ẹ̀ lórí Facebook ẹ̀ tún bọ́ta wọ́n ṣe dámú jù wọn ò ṣe dámú jù wọ́n ń bá ẹlẹ́gbẹ́ ṣe wọ́n kélé papọ̀ kí ni àwọn viewers lórí Facebook kí ni wọ́n fẹ́ jẹ láǹfààní bẹ́ẹ̀ kí ni nǹkan tí wọ́n fẹ́ jẹ láǹfààní bẹ́ẹ̀ so ìbọ́ta kẹ́nìkan mọ́ ní sẹ́ẹ̀rí lágbájá ẹ̀rí támẹ̀dù ìṣesí àwọn bídíà àwọn náà wá kọ́ pé ṣé kò yẹ ká ṣe fídíò lórí nǹkan báyìí tí wọ́n bá fẹ́ ṣe fídíò rẹ̀ tó bá fẹ́ ṣe fídíò orí nǹkan tó fẹ́ kọ̀rẹ́tì mọ́ sọ pé ṣé kò yẹ kí ẹ̀yin náà bóyá àwọn ẹni jáde fídíò rẹ̀ lè mọ́ dọ̀dọ̀ rẹ̀ ìyẹn ò mí pé bóyá èèyàn sọ̀rọ̀ lé lórí kí wọ́n á gbábẹ́ ń bọ́ síbi ọ̀rọ̀ àwọn bídíà tí wọ́n mọ̀ pariwo lágbájá kan tàmẹ̀dù kan pàtàkì jùlọ Saidi Shittu tí wọ́n mọ̀ pariwo pé ṣe báwọn afáàsúnà kan ṣe bí wọ́n fọ́lù rẹ̀ àkọ́kọ́ náà níjọ́ tá a ti ń sọ̀rọ̀ èmi ò kí máa sọ̀rọ̀ tèmi alihamudulilayi àfi tó ń bídíà ọba sábòsí ló kù ó ń bídíà náà mọ̀ kì í ṣe pé nítorí pé ẹnìkan ó ń sọ̀rọ̀ kan òun la fi wá àmọ́mọ́ gbogbo nǹkan tá à ń sọ wípé generally o gbogbo wọn di Boko Haram gbogbo wọn sì gbá gbogbo wọn ṣàwo ṣe bí inú àwọn àfáà súnà òun ni Dr. Sharafuddin wa hafizahullah nínú àwọn àfáà súnà tó yanjú òun ni Professor Alaruwa nínú àwọn àfáà súnà tó yanjú òun ni ustaz wa Muhammad Sulaiman Madul Awwal Ambiya hafizahullah inú wọn ní wà inú wọn ni ustaz Komardin Yunus inú wọn ni ustaz Sheikh Imoran Eleha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn tá a dárúkọ àtàwọn ẹlòmíín Sheikh Isa Akindele Salahuddin so àwọn míín bẹ́ẹ̀ ní ìsìn tó jẹ́ pé táwọn tẹ́ tó kura lọ́sùn náà táwọn tó gbókà tó ń dákọ̀ wọn bá wọn mọ̀ ní sáwọn eléyìí sí á dúró tán wọ́n ní ìmọ̀nù mítà téèyàn fi ń wọn ẹni tó dúró tán àtẹni tí ó dúró tán ustaz wa Habibullah Edewi wọ́n wà nù wọn so àìmọye ọ̀gọ̀rọ̀ àwọn àfáàsúnà tó pé lẹ́yìn lábá fẹ́ máa kà tílẹ̀ òkun so kálukú wa mọ́nájọ àwọn ẹni níjó lẹ́rí tí wọ́n bọ́ ọ̀tá tí wọ́n ṣépè gbogbo àwọn tí wọ́n dárúkọ ẹ̀ níjó lẹ́rí tí wọ́n bọ́ ọ̀tá tí wọ́n ń gbé ẹnìkan pé topic Abu Rahima so níjó lẹ́ gbọ́ pé wọ́n ń bọ́ ọ̀tá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé wà Lukman Idris ṣe kó ní àwọn èèyàn pọ̀ tí ọmọ wá sí wọn ní tí ọmọ wá sí yàn lórí so inú wọn nù níjó la gbọ́ ok tábà wá tẹ́wọ́n súnà kan bá wá sí nǹkan kan bóyá Yorùbá náà sì parí ọ̀rọ̀ wọn ní ṣe bí mi ìjà ní dálẹ̀ bóyá nítorí ṣiṣẹ́ nìkan tó ń fídíò bá sọ̀rọ̀ gbogbo àwọn àbáyé náà wọ́n ń kó pọ̀nà ẹ gé fídíò wọn kan ibi tí
mọ́ní àjò wọn ti rí bákan. So ìyẹn mo sì fẹ́ pàkíyèsí gbogbo àwa tá à ń pàpè mọ́ra súnà tá à ń pe àpè mọ́ra súnà pé ó ń súnà níwá ó ń súnà níwá ó ń súnà níwá. Mo lé mi yìí kí n kọ́kọ́ yes kí n má bàa gbàgbé ó ní pé gbogbo ń tẹ́ẹ̀rí kẹ́lẹ́ fẹ́ máa sọ tẹ́ni sọ́yẹ kún ọ́ kọ̀rẹ́tì àbí wọ́n mọ́ kọ̀rẹ́tì alihamudulilayi mo lè sọ dáadáa mo ti sọ mọ́ní àjò mi tipẹ́tipẹ́. Ẹ̀yin náà gé fídíò ńgbà náà àwọn ọ̀rọ̀ tí mo sọ tó bá tẹ́yìn lọ́rùn ẹ gé ẹ lọ gbé wá sẹ́rí nǹkan ọkọ̀ rẹ ti ṣáìdì bíi sẹ́rí nǹkan ó sì báyìí sẹ́rí nǹkan ńgbà ọ̀rọ̀ bá sọ àdá ìjáde mo sọ àgbọ́yé mi bó jẹ́ pé ibi tí ẹni yìí lọ ọ̀tọ̀. Nígbà ọ̀rọ̀ Chief Sunday Igboho síbi gbogbo yín tẹ́ wá ń parọ́ ọ̀yà ní ìsìn tẹ́ ẹ jẹ́ onírọ̀ ọ̀bú tẹ́ ẹ bá yọ ọwọ́ Saheed Shittu nìkan sílẹ̀ tẹ́ ẹ yọ ọwọ́ Saheed Shittu nìkan ipe òun àti Chief Sunday Igboho bí wọ́n sì jọ rí ni tí gbogbo ayé sì mọ̀ pé mi ò sọ̀pọ́ọ̀tì irú nǹkan bẹ́ẹ̀ gbogbo ayé mà fẹ́ni tí ó bá sábòsí lókun èmi la mo jáde mo sọ mo fi ṣe wáàsí mo pẹ́lẹ́ kọ́rọ́ mo làmọ́lẹ̀ mo tó ka àwọn áyá lórí ọ̀rọ̀ kéèyàn má bàa kéfìrí sí ṣé máa yá dàbí máa gé lórí. So tẹ́ bá yọ ọ̀rọ̀ ọwọ́ Saheed Shittu nìkan sílẹ̀ gbogbo ẹ̀yin ń bí díẹ̀ ilẹ̀ ń gba nǹkan lọ́dọ̀ Chief Sunday Igboho ọ̀gọ̀ọ̀rọ̀ yín kémi náà má àmọ́mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ yín ṣé bá ń rí ẹni tó lọ gbalẹ̀ ibi mọ́lúdì yín wọ́n wà ẹ̀yin lẹ́pẹ̀ sí mọ́lúdì ẹ sọ nǹkan tá a fà súnà pẹ̀ sí tó bá yàtọ̀ sọ̀rọ̀ mọ́lá sí save your soul tí wọ́n fún lẹ̀ pé àwọn àti Saheed àwọn ẹjọ́ ọmọ ibi tí wọ́n ti jọ ẹ wá sọ àfà súnà kan ẹ sọ àfà súnà kan tó jẹ́ pé ẹ rí nílé wọn tí wọ́n lọ ń béèrè owó tàbí tí wọ́n invite wọn sí kínní ẹ sọ kò sí síbi ń tó tá a sọ̀rọ̀ ṣé báwọn bídíà ní ń bọ́ ta ni à ń pèsè Chief Sunday Igboho ipe tí ẹ ṣe fún pọfẹsọ yẹn dá kí pọfẹsọ yẹn wá lọ dé kíní kan sí mọ pọfẹsọ yẹn rí ni dísìn mi àti wọn ò rí rárí ní nọ́mbà wọn lọ́wọ́ tí mo fi bọ́ ta ń jọ náà òkè wọn ọ̀rọ̀ sílámù líle ìfẹ́ wọn bòyó ń bídíà ni wọn àbùsùn náà ìfẹ́ mọ́ wọn ìtì ẹ̀fẹ́ mọ́ wọn. ṣé ó ń súnà lọ oní pèsè chief ń gbà náà ṣé bí gbogbo ilẹ̀ bọ́ọ̀tà tẹ̀ ń pèsè wọn kíní kan ní bó ṣe yẹ kí wọ́n ṣe ní bó ṣe wọ́n ṣe gbánú bó ṣe wọ́n ṣàwọnù ló jẹ́ gbogbo ẹni tí bá ń wo ọ̀rọ̀ yín bí ẹni tí ó gbádùn ni tí bá ń wọ̀rọ̀ àwọn bídíà àwọn kan mọ̀ wá nkankan àwọn súnà làwà nídìí ká bára wa sọ̀rọ̀ wípé ibi tó bá ń lọ gangan ni ó máa wò má ṣe tiẹ̀ nítorí pé ayé kan sọ tàmẹ̀dó sọ igbá sọ ní tí ò bá dá ẹ jẹ́ ká tá a bá ti sọ̀rọ̀ èmi ò ti má ti sọ̀rọ̀ pé nǹkan bá everybody máa stand mi lórí ọ̀rọ̀ Yorùbá nation gbogbo náà Ramadan tí wọ́n bá gbọ́ tẹ̀síìrì mi tẹpẹtẹpẹ mo fi ń ṣe pé pẹ̀lú ògo Ọlọ́run tí Yorùbá nation tó bá dájú pé yóò lẹ́bọ̀ ọ́nà Ọlọ́run níjà láṣeyọrí ilé mọ́sán mo sọ ń kó túbà mo sọ ń gbogbo ẹ̀ bóyá nìkan sí àwọn bọ́ta ké ọ̀hún sùn nàgà kan jáde lórí ọ̀rọ̀ Yorùbá nation so yìí máa kọ ní ìmọ̀ ọkọ tọ́pìkì nígbà yẹn pẹ́yìn lẹ̀ ní ìyẹn kẹtẹ́ fẹ́ káyé inú dárísù tá a bá ti ń kó ayé ńlá àti ti bọ àárín ọ̀rọ̀ bóyá kò yé yín torí ẹ̀yin òwúlẹ̀ ní nǹkan kan ó nítorí ń tẹ́ ẹ fi jáde kì í ṣe pẹ́sìn lẹ́ wá dìfẹ́ndì ẹlòmíì wá dìfẹ́ndì àfa rẹ̀ so ọ ní ṣé ìmúra ilé wọn lọ sí ilé Chief Sunday Igboho ṣé ń gbà wọn wá lọ bẹ̀ owó ni ẹ gbà ó fọ́n lẹ̀ kí wọ́n tó sọ fún jọ́ náà wọ́n sì síwájú fún orí mi ń bẹ́ẹ̀ mo ya fọ́tò àbò orí fídíò mi àbí mo lọ tọrọ lẹ̀ òtẹ́ẹ̀lì tá a wà tí wọ́n fi wọlé ń jọ́ náà síbò òtẹ́ẹ̀lì mo ti ń ṣe lecture sínú ilé wọn ń wá bá wa lóun tẹ́ẹ̀lì ibi tí mo wà so ní ọ̀sán ká ẹ̀ ń táwọn gbọ́ ẹ̀ kíní kankan ni so alihamudulilayi gbogbo ayé náà ló sì rí níjọ́dá mo sọ pé bẹ́ẹ̀ fún mi lówó èmi ò ní gbà o bẹ́ẹ̀ sì fún mi ní nǹkan kan ní ìgbà ìsìláàmù yìí jẹ mí lógún jù bá ń lọ ẹ máa ka yàrá yín tẹ́ ẹ ti pè sí mólúdì àtàwọn nǹkan míì bóyá fásún náà ní invite wọn so mo sì sọ̀rọ̀ kánjọ́ náà yìí pé mo sọ ẹ tún lọ tún fídíò yẹn wò mo ní sẹ́ẹ̀ mọ̀ pé ẹ̀yin náà máa wọn àfáà tẹ́ ẹ lè súnmọ́ o ẹ̀yin náà máa wọn àfáà tí ọjọ́ pé wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ̀yin náà mọ̀ wọ́n ẹ̀yin náà mọ̀ rú so alihamudulilayi so pẹ́ẹ́nìkọ́ wà lóhùn bọ́ta tó sọ rú rẹ̀ alihamudulilayi mo mọ̀ pé mo ti sọ ti tipẹ́tipẹ́ so ìntàfẹ́ ló ń bẹ̀ ni wípé ìwà máa wá gbé ọlá fún ẹlẹ́bọ kódà kò jó afẹ́fẹ́ against ohun bídíà wàláhì kò sí nínú súnà tiwa torí ìsìláàmù jẹ́ kọ́ ilé àfijọ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwa tá à ń pera ló ń súnà ẹ jẹ́ ká farabalẹ̀ fẹ́ kọ́ súnà a sì kéékèèké à ń ṣàlàyé fún wa kódà tó fi dórí ẹ̀yin ní kọ́mẹ́ntà tẹ́ẹ̀mà kọ́mẹ́ntì ẹ ṣọ́ra gbogbo tí kálukú bá kọ ní òtútù sọ wájú ẹ má jẹ́ kí wà láwọn bídíà ìkókó yín yí àwọn àjọ Ọlọ́run èmi máa ń sọ dáadáa
àwa táwa jọ ń gbé ní ìlú mọ́, àwa táwa jọ ń gbé ní Ìbàdàn mọ́, àwa táwa jọ ń gbé ládùúgbò mọ́. Níjọ́ tí church di mosque, ẹ wo ìjókòó yẹn tọ́lọ́run lómi sábàbí rẹ̀, tẹ́ bá wo ìjókòó tá a wà níjọ́ náà, ẹ wo gbogbo league of imam local government tá a wà síbẹ̀ rí tí wọ́n wà kó tiẹ̀ wá ìdá lọ́dọ̀ èmi mo mọ̀ invite wọn. So kọ̀mọ̀sọ̀ Sunnah pé ó ń Sunnah tí a sọ pé ó ń Sunnah ní tí ń fún yàn ní kíní kan bẹ́ẹ̀ bá a sì jọ rí ní tẹ́nìkan kan ò lè ráàrin wa. So alhamdulillah, so ibi tá a bá ti jọ papọ̀ àjọṣe, ibi tá a bá jọ papọ̀ wọ́n mọ̀ tí wọ́n bá dọ̀rọ̀ wá sí, tí n bá ti gba wá sí wọ́n mọ̀ yìí pé ibi tí ó lọ ní ìkan wá sádùúgbò wa, wọ́n wá sùkú kan ládùúgbò wa, wọ́n bá wá dádùúgbò wa ní àfẹ́sọ̀ òkè ẹ̀yin lẹ lòpó èmi kan wà kírun ẹ ṣe wá sí ẹ má jẹ́ ń ṣe wá sí o, ẹ ṣe wá sí ẹ má jẹ́ ń ṣe wá sí o. Nígbà mo ṣe wá sí mo kàn bọ́ jàjẹ́ ni tó ní mọ̀ kí ìṣe kékeré ìwọ mùsùlùmí onímọ̀ wá pé ń bẹ̀ kò sí tọ́kàn mi kò bá ṣe fídíò kò bá ṣe pé kíní kan. So ìwọ mùsùlùmí lèmi lọ pé so bá wà sí ń bara wa lónìí kò fàjà kò fa wàhálà. Ṣùgbọ́n tó bá nítorí pé nìkan le ẹn tọrọ rẹ̀ rọ̀ náà sábẹ́nu àwọn Sunnah ìwọ fẹ́ ń tó lélẹ̀ lọ gbó òótọ́ ọ̀rọ̀ ìtínú máa ń dùn sí ni pé gbogbo yín lẹ mọ̀ wípé òótọ́ ọ̀rọ̀ ló ń Sunnah gbé lọ ìtẹ́ máa sọ ni pé àmọ́ náà tí àwọn kan ń lò ní ọ̀dà fún ẹn tọ́nà rẹ̀ ọ̀dà lẹ̀ wọ́n wá lọ gbó òótọ́ ọ̀rọ̀ sọ́tọ́ bá lè kí a máa ọ̀ sọ fọ́lọ́run pé torí ọ̀nà kan tí ọ̀dà ni òjò ọgbọ́ ọ̀ sọ fọ́lọ́run bẹ́ẹ̀. So mo ní obìnrin olóòsàká tó wá ń sọ̀rọ̀ lónìí ń dákọ àbíbù ìmọ̀ bóyá mùdírù ní ń sọ òun ó ṣe pé òun ó ṣe gbá mo wá rí pé ẹni tó tún ṣíà fídíò yẹn náà tí mo tó rí ń bẹ̀ inú àwọn tó jẹ pé permanent customer orí Facebook tí ọmọ wà lẹ́yìn alùsùnà ni wàláì mùsíbà ní nǹkan. Bàbá wa là ń jà tàbá là ń fọ̀rọ̀ personality kọ́ là ń bá jà ní téèyàn bá sí ni ẹ máa treat ẹ máa hate personality. àwọn àti torí pé oníbídíà wa ní iṣu ká wá gbé ẹlẹ́bọ lórí oníbídíà wàláì àdánwò ni kódà kò jó oníbídíà tó dá lójú pé oníbídíà ni àwa support ẹlẹ́bọ nínú Sharia Islam Sunnah wa táwa gbọ́yé bíjà bá pa ọ̀sẹ̀bọ àti Christian pọ̀ ta ni Islam ní ká support Christian la support torí àwọn tí ẹ̀tọ́ súnmẹ́tì lé díẹ̀ wọ́n sáà níwèé kan tí ń tẹ̀lé bí ó ti ẹ̀ jẹ́ pé wọ́n ti change ìwé yẹn Christian la support àwa àjọ pawọ́pọ̀ lórí ẹlẹ́bọ àgbọ̀ Islam yìí débẹ̀ wọn gbogbo anybody tí bá ń ṣẹbọ aládànwó ẹ̀dá ni kì í ṣe ẹni tí mùsùlùmí gbọ́dọ̀ yọ́nú sí. So kí la ń kóra lọ Sunnah sí àtún a máa ń ṣe àfídíò ẹbọ àwa ń wò pé a fẹ́ fi àgẹ́sì oníbídíà àwọn sọ̀rọ̀ ọ̀rọ̀ wọlé lẹ́bọ sọ wal kafiruna humu zalimuna alábòsí wo ló tó kèfèrí ìṣekúfúrú gan sọ́lọ́ ìṣe ṣerúkú sọ́lọ́ ọ̀gá àbòsí ni àwa fẹ́ gbé lórí ẹni tó jẹ́ yí pé bídíà ló ní nkankan ẹ̀wọ̀ ọ̀bá ní bídíà yẹn gbé jáde kó nù ẹ̀sìn kò gbé jáde alimuhim tí ẹni kọ́ ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn and ẹnìkankan ò lè kó bá Sunnah ká tó gbọ́ yé Sunnah ní ìdí ìmọ̀ kì í sì ṣe pé orí Facebook gbogbo ẹni tí wọ́n sọ pé orí Facebook ni làwọn ti gbọ́ Sunnah yìí alihamudulilayi ibi tó lọ́n kádàrà pé ó ti gbọ́ yé nu ṣùgbọ́n kì í ṣe pé ń gba Facebook dáyé ni Sunnah wà kì í ṣe pé ń gba Facebook dáyé ń sọ fún wa mo máa ń sọ dáadáa tọ́lọ́pọ̀lọpọ̀ yín tẹ́ bá sọ̀rọ̀ kí làwọn afa Sunnah ń ṣe láti ìjọ yìí kí ni wọ́n ṣe wọ́n ṣe kankan wọ́n lọ slope jù bẹ́ẹ̀ lọ wàláhì àwọn àfáà Sunnah ṣe ó sì jáde tọ́ ọba mọ́tàn jẹ́ ń sọ̀kan gbogbo ẹni tí ọba mọ́tàn pátá nítorí pé Ọlọ́run ò ní fún ààyè lẹ́ẹ̀kẹ́ ṣàbòsí ẹni tó gbìyànjú o wàláhì lẹ́yìn ẹni tó bá gbìyànjú tó ọba wá lọ ṣàbòsí tó sọ àwọn ọ̀rọ̀ kan ó lè rò pé wọ́n ọmọ Ọlọ́run ọgbẹ̀tọ̀ rẹ o báwa ẹsẹ̀ kéré tó yìí alihamudulilayi wọn ò lè pìtàn Sunnah fẹ́mi nínú Ìbàdàn tá a wà yìí wípé sẹ́rí Sunnah nígbò náà lọ wá dé èmi gan ò lè sọ pé gbà tó dé ni kọ̀tán bí mo tún ṣe kéré tó yìí Ọlọ́run sì jẹ́ ń bá wọn ṣe bídíà rí mo jí sí Sunnah ni tó gbọ́ yé bá wọn tí bá fi sọ pé mo lọ ní kí n bá wọn ṣe bídíà wọn ò bá wọn ṣe jẹ́lá bí n bá wọn ṣe kankan ajẹ́ pé àwọn kan la bá wájú náà nínú àwọn táwa rí kí n kọ́kọ́ sọ̀tẹ̀ ń tá a gbọ́ gbogbo àwọn ṣéwà díyàtúlá hafizahullah nígbà gbogbo wọn ti Saudi dé bóyá ọ̀nà parí 70 mọ́ bẹ̀rẹ̀ 80 wọ́n ti ń tọ̀ wárọ̀ ìlú pẹ̀lú Sunnah tí wọ́n ń dá mi lójú bá wọn. Nínú àwọn tá a gbọ́ ìtàn wọn ṣé Amanatullah
ṣé Amanatullah yìí àwọn tó tírénì àwọn Alhaji Isa Akindele nù ọmọ India ni Rọ́bítọ̀tì Alamil Islami ni wọ́n bá ṣiṣẹ́. Àwọn ni wọ́n lọ head school kan tó wà ní Afipo ní Ebonyi State tí Rọ́bítọ̀ kọ́ síbẹ̀. So àwọn tó tírénì àwọn àfáà Sunnah tí a ń nà sára Sunnah nínú àwọn nǹkan tá a gbọ́ nítàn. Bàbá wa Sheikh Najimuddin gbogbo 70 80 àwọn bàbá yìí ò ṣe bídí àwọn dó lórí Sunnah ni o tí wọ́n ọ̀gọ̀rọ̀ ẹni tí ń pè rẹ̀ ní sàlàfíyà kan lónìí nǹkan tí wọ́n tó rí bàbá ìbí ẹni pé bí wọ́n á kí lórúkọ rẹ̀ ọ̀gọ̀rọ̀ wọn lọ́jọ́ pé tú bàbá yìí ni wọ́n fi gba Sunnah tí wọ́n sì kéwù lọ́dọ̀ wọn. Sheikh Najimuddin bẹ̀lẹ́ kò dì sí o wọ́n ní halakot táwọn èèyàn jáde ń bẹ̀ táwọn èèyàn ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn tí wọ́n ti ń 80 70 torí mo rántí pé ńgbà tí ọ̀rọ̀ jàbàtà kọ́kọ́ jáde tọ́rọ̀ jàbàtà jáde jàbàtà tọ́kọ́ gbé ìgbèkúgbèdé nínú àwọn tí wọ́n jagun rẹ̀ tí jàbàtà bẹ̀rù tí ọ̀fẹ́ bá jókòó múná kọ́ṣà oníṣẹ́ Najimuddin wa torí pé kí wọn ni wọn ò fi wín ní wọn ṣé Najimuddin sì sọ nínú kẹsẹ́ẹ̀tì tí wọ́n ṣe ń gbà náà dìbẹ́tì tí wọ́n lọ sí lẹ́kọ̀ọ́ àwọn tó bá relevant ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ bóyá 99/2000 lọ́rọ̀ tí mò ń sọ yìí bí abi 2000 2001 2002 yes òun ni jàbàtà ń sọ wípé ṣé ẹ mọ̀ pé ìbẹ́yìn sọ̀rọ̀ ń sọ fún Sheikh níjókòó dìbẹ́tì jọ́nà ẹni tó bá ní ọ́díò rẹ̀ lọ́wọ́ mo ní pé ìbẹ́yìn sọ̀rọ̀ àwọn tó ń fẹ́ bá ṣe múná kọ́ṣá ni ṣé wọ́n padà ń sọ pé n tó dúró lé lórí ìlórí ti wá sí mi lórí ní 1980 tí mo fi lẹ̀ ní 1980 gbogbo ń tọ́ fẹ́ lọ́ọ́ máa rí káì náà ẹnìkan ti bá mi sọ pé ìyá 2001 alihamudulilá sọ ẹni tí ó purọ́ nílẹ̀ lẹ́rìí wọn bẹ lọ́rùn nígbà náà kò sí Facebook kò sí kankan náà àkìsí 2007 ó súnmọ́ bàjẹ́ 2001 ni ìgbà náà kò sí Facebook kò sí kankan so ti báyìí kò sí Facebook kò sí kankan táwọn àbáyé sì dúró lórí òdodo Sheikh Najimuddin wọ́n tọ̀ wárọ̀ Èkó wọ́n tọ̀ wárọ̀ ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá inú wọn ni alhamdulilayi àwọn tí wọ́n mọ gbogbo òtán tá à ń sọ tẹ́nìkan bá ní tó fi kúrò Nàìjíríà òun olùsọ́nà báyà àdúgbò bíi tí wọ́n gbé sọ̀rọ̀ bí nǹkan sì lè tè fún ọ̀ka lórí Facebook pé ọ̀wọ́ Facebook o àdúgbò bíi tọ́lọ̀ ní ògbé ni ṣùgbọ́n kọ́ wá ní òun tiẹ̀ mọ̀ káwọn afá Sunnah kankan iṣẹ́ kankan tí wọ́n bọ́ ta sí wọ́n mọ̀ sọ pé iṣẹ́ tá à ń ṣe nìyí orí paṣẹ wọn ni òjá wò sí rin wọn ò sínú ẹni táwọn afẹnu àtẹkàn kódà kọjá pé rò rí wọ papọ̀ lórí àwọn nǹkan kọ̀ọ̀kan á bá wọn sọ̀rọ̀ pẹ̀lú àpọ́nlé ni lórí pé kí ni wọ́n sì wà lórí mẹ́níhájú tọ́lọ́ àti tànàbí a lè ní different opinion lórí àwọn mẹ́sẹ́lá kọ̀ọ̀kan ata Sheikh Najimuddin tí mọ̀ dákọ̀ bàbá ní ẹjẹ́ fa ṣùgbọ́n àwọn stand wọn kọ̀ọ̀kan bẹ tèmi ọ̀gbà ìyìn ò wá sọ wọ́n dẹni àrífín lọ́dọ̀ mi láyé Dr. Alaro ní stand mi ìgbà ṣùgbọ́n máa dálíkà lahum sabukiya a sì mọ̀ fún ẹ mo lè má gba èmi gan lè má lẹ́rìí tí ń fi gbà ó lè jẹ́ pé bóyá nítsọ̀ mi ní ọgbà torí tí wọ́n rí ìrì iná mọ̀ ọmọdé lè lásọ bí àgbà ni kò lè lálòpá tì bí àgbà kìsẹ́kìsà inú wọn ni Sheikh Isa Akindele Salahuddin hafizahullah mo gbọ́ lẹ́nu wọn gbogbo 95 96 tafsir Alhaji Salawa máa ń lọ tá a lọ jókòó nírọ̀lẹ́ lọ́ba lẹ́ndé 97 98 99 gbogbo wa sì ti máa ń ṣe lọ́jà abala máa ń lọ Sheikh Isa Akindele gbogbo ẹ̀ àwọn àlàkọ́ tí wọ́n ṣe wá sí bí lọ gbá lọ àwo afna jami'a hayatihi fi khidmati hadha ad-din hafizahullah wàhálà tí àwọn eléyìí ń ṣe lórí ọ̀rọ̀ ẹ̀sìn lórí ọ̀rọ̀ Sunnah kọ́nù kọ́ gbà ní ìbàdàn lọ́wọ́ wọn a bá wọn níwájú táwọn rí wọn báyìí lọ́ọ̀kan ní àwọn Sheikh Isa Akindele tẹ́nìkan máa sọ pé kí làwọn Mùsùlùmí ìjókòó ṣe sọ̀rọ̀ Facebook tá a jókòó tí fáwọn ìfẹ́ sí mi lórí ìlànà sọ tí n bá ń sọ àwọn tí wọ́n ti fojú winá wallahi ìgbìyànjú kankan ò tí ì tó láwọn àbá tí mo dákọ̀ mo fọ́lọ́ ọ̀sẹ̀ lẹ́rìí ṣùgbọ́n bí kálukú bá ṣe jìnnà sí nǹkan sí tó tẹ́yìn máa ń sọ̀rọ̀ Sunnah ìtàn Sunnah nìbàdàn yìí ọ̀ gbọ́dọ̀ fẹ́ pé ìtàn Sunnah nílẹ̀ Yorùbá kọ́ yọwọ́ Ìbàdàn yìí lẹ́ni nǹkan kan
nínú kéwú. nínú àwọn tari wájú nù o. mo tún rántí pé bàbá wa Isa Akíndélé wọ́n sọ̀rọ̀ kan lọ́dún kan ní tafsir wọ́n nígbà táwọn fẹ́ bá àwọn Ahmadiyya ṣe dìbéètì yẹn 80 ní ó jẹ́ kí n ṣe 80 something. wọ́n ní wọ́n á kó títí àkànfà wọn àlàyé sáláwọn wà ní tí àwọn báwọn ṣe lọ bá bàbá má dùn ún bàbá ní ayúrọ́ ní ẹ̀pá fún àbálọ́ agbé tí àbáwọn kẹ́ àṣírí tú wọ́n náà tó padà. afẹ́sọ̀hùlá wa rahimallahu sheikh bàbá wa Murtada Abdulsalam sọ́nbídíà ni wọ́n ni nígbà fi wà nù wíìdì so wọn ò ṣe wọ́n rán táwọn èèyàn ń ṣe náà tó bá dijọ́ Jímọ̀ lẹ́yìn wọn káwọn èèyàn jọ nínú kì í sáwọn èèyàn ọmọ kí wọn àtàwọn lókè wọ́n ní àwágùn àgbọ̀njúbà so wọ́n kàn ṣe kí lórúkọ rẹ̀ wọn ò ní kankan tí wọ́n ṣe ju sọ̀látìlì fàtì lọ ọ̀tán bá sì láwọn ò sí mọ́ alihamudulilayi ṣùgbọ́n gbogbo náà ọ̀rọ̀ súnà ntọ́lọ́mbáwí àwọn àgbà lẹ́nu bàbá tí a bá máa sọ pé ìtàn sì wà níbi tẹ́ ń sọ yìí ó ṣùgbọ́n tí Kùránì ọba ti sọ fáwa tádìsí ọba ti sọ àwọn ò ní sọ ọ̀yá gbogbo náà wọ́n sì wà nù tọ̀ríkà kódà àwọn tọ̀ríkà gan ọ̀kan amára wọn gbà náà wọ́n gbà pé bàbá eléyìí ṣètì ẹ̀yàtọ̀ jẹ́ mo rántí that was bóyá 1996 or 1995 yes nígbà tí Sheikh Abdulmumin baba Zawiya tí wọ́n kú ìkànnì àwọn àgbà tọ̀ríkà ni wọ́n nílùú Ìbàdàn yìí baba dáadáa sí ni baba yẹn rahimahullah ẹlòmíràn súnà tó lé ní wọ́n tó ṣe rahimahullah fún kinní kan wó lọ́mọ báwa sì lùsẹ̀ mi náà tá a bá ń sọ̀rọ̀ mi lórí social media má rò pé bóyá pé tá a bá ń ṣe lecture á lè pé embassy báyà bá ṣe ṣùgbọ́n àníyàn dákun yẹn pé lágbẹ́jà ìtàmẹ̀dùn bàbá wa lọ ọbẹ̀ mọ́ wà ń bẹ̀ wọn ò sọ fún mi that was 1995 or 1996 ìrántí ọdún yẹn mọ́ tí Abansawi àkú wọn wá lọ bẹ̀ Amadu lọ bẹ̀ Amadu wa ń sọ nígbà tí wọ́n fẹ́ gbókù bọ́ta àwọn èèyàn ti ṣe girigiri wọ́n ti ń fọwọ́rọ̀ òkú láti ń fi hàn nábẹ́ àwọn fúnra bàbá sáà jókòó níbi tí wọ́n wà gbàtà kírun tẹ́tí à ń sèkú tán wọ́n padà bẹ́ẹ̀ gbogbo àwọn mọ̀ gbogbo àwọn séwù lá àwọn karambani náà séwù bàbá kàní kárọ́wà ṣe àṣàlàtú fòun sí Ọlọ́run ó ṣe tán báyìí bàbá ní àbá Sheikh Abdulmumin tó kú yìí irú èèyàn wúlẹ̀ mọ̀ sí àwọn ènìyàn dáadáa bàbá ní àwọn mọ̀ sí fún yín o torí èèyàn dáadáa tó wá jẹ́ lẹ́wà ń ṣe ṣíríkù lẹ́ ń fọ́ rálá ṣe tí mọ̀bọ́ lọ́n gbáṣẹ́ rẹ̀ bí àbá ti bẹ̀rẹ̀ wáyé táwọn wínú bẹ́ẹ̀ ni à ń kùn àwọn tó wà lẹ́gbàá àwọn tó dénú wọn gbà wọn gbà ẹwà tìgbà náà ẹ dákun kí n súnà dó lórí ẹ má ṣẹbọ ntọ́lọ́n bá wí ní ẹsẹ̀ ntánà mi bá wí ní ẹsẹ̀ ibi jẹ́ ń pè súnà nínú àkídà súnà ọ̀kà sí bẹ́lù kí àbò tó wá sọ pé lónìí gbogbo ẹni tó wá bí ẹ kò sówó olókùn kankan o ẹ fẹ́ gba ládàá kírọ́tù ẹ fẹ́ gba ládàá kírọ́tù ẹ gbà kùn bí nínú àwọn àfáwà táwà bá mo sọ ti bàbá bá ń pé àwọn alùsùnà gan àwọn gbogbo àwọn Sheikh Sakidele tí nǹkan bá tún dàrú mọ́ wọn lọ tán tí wọ́n bá tún lọ sí wàásù lọ wọ́n ó tún padà sọ́dọ̀ bàbá ọ̀dọ̀ ta ni wọ́n padà sọ́dọ̀ bídíà ni wọ́n padà sí ni tó bá jẹ́ pé bídíà náà gbé lọ́nà àwọn yòó bídíà ni nà àwọn àfáwà táwà gbọ́njú bá ní gbogbo táwà máàdù gbogbo 92 93 94 95 96 Sheikh Mikael alim sunna ni wọn mo sọ̀rọ̀ Abu Rahima njó ni kí n tó sọ bọ́ sọ̀rọ̀ Abu Rahima Sheikh Suleiman Amubiyeya hafizahullah inú àwọn àgbà fún sunna ni ẹ kí wọ́n tó lọ Saudi wọn èso ń bídíà rárá kí wọ́n tó lọ gbogbo gbà wọn ti wà nílé kí ó ní mahad ní ẹ ti mú sunna lọ́wọ́ sunna wọlé nìkan wà lóhùn mú dé lọ́sàn-án Jannese lónìí kí wọ́n tó lọ Saudi ni wọ́n ti máa ṣe wáṣí káàkiri gbogbo local government nǹkan ní ọ̀nà géètì káàkiri kí wọ́n tó lọ rárá ní gbogbo 90 wọ́n tó ṣe wọ́n tó bá àwọn Haramain ṣiṣẹ́ ẹ ti bá ń sọ̀rọ̀ pé ń gbòní súnà dé súnà wo ló dé ní pé kìníkà Haramain àwọn akọ Lárúbáwá láti Saudi tó jẹ́ pé àwọn ni wọ́n jẹ́ mọ̀ásà Haramain nígbà náà tí wọ́n wà nílùú bí wọ́n wà ní Nàìjíríà wọ́n sì wà nílẹ̀ Yorùbá yìí Ìbàdàn ìmí ọ̀sọ̀ ti Ìbàdàn mo lè mọ̀mọ́ tìlú mi ṣùgbọ́n dáhùn pé wo ni ọkọ̀ dé sí nílẹ̀ Yorùbá wọ́n tó dé Ìbàdàn gbogbo tí n bá ṣe mistake gbogbo 95 96 bóyá 94 làrọ̀ mẹ́rin dé ìrántí actual year ṣùgbọ́n dáhùn lójú pé 95 96 ṣùgbọ́n àwọn sọ́sà ń bẹ yáyìn ní mọ̀ ń bá àwọn ọ̀rọ̀ mẹ́rin iṣẹ́ tí a ń kọ́ àwọn ọmọ tí a ń hàrájà àwọn ọmọ jáde nínú súnà so àjọ máa ń lọ fọ́ọ̀rù káàkiri táwọn àrọ̀ mẹ́rin ó gbé fọ́ọ̀rù kankan ìgbà náà àrọ̀ mẹ́rin gbé àwọn òṣìṣẹ́ láti Saudi
Ọbásanjọ́ ló pa nǹkan yẹn rẹ́ 1999/2000 ayé Ọbásanjọ́ ní nǹkan yẹn parẹ́. So ẹ wo iṣẹ́ nígbà náà tẹ́ ẹ bá dé àwọn mọ́sálásí àrọ̀ mẹ́rin kọ́ mọ́sálásí káàkiri gbogbo ilẹ̀ Yorùbá yìí àwọn ọmọ ilé kéwú kódà àwọn mọ́tò mú pápá Sunnah lọ́wọ́ báyìí tọ́mọ jáde tí níyàn ọmọ ẹ̀dùn lẹ́kọ̀ọ́ Sunnah. So ìwọ tó bá lọ gbé bàdẹ àrọ̀ mẹ́rin wà káàkiri wọ́n wà mùsùlùmù wọ́n wà ní bolúwájú wọ́n wà káàkiri táwọn àfáà ń ṣiṣẹ́ lọ ìgáfà náà tó wà ń bẹ̀ yes mo tó rántí ìgáfà èmi lọ lé kéwú ìgáfà ní 1993 nírọ̀lẹ́. Sunnah wo la fẹ́ gbọ́ ìjọ gbogbo àwọn Sheikh Ahmad Tihami àwọn ní amú gàtà lọ́wọ́ ńgbà náà ẹwà àti ìgbà tí Sunnah ìtàn Sunnah ní Ìbàdàn mo wá ń sọ mo ní gbogbo ìgbà tí mo ń sọ 93 mo lọ lé kéwú gàtà nírọ̀lẹ́ tí wọ́n ń ṣe fún wa. gbogbo àwọn àfáà yìí ń bọ̀lẹ̀ gbọ́ pé wọ́n ń kàfàrà wọ́n ń dákọ̀ pé kìíní kan tó ń bídí àbá wa ń sọ tí ń sọ lónìí àwọn àfáà Sunnah Boko Haram ni wọ́n ẹwà àti gbọ́n àwọn àgùntàn náà báyìí ti ń bẹ̀rẹ̀. So káwata wá lórí Facebook ká mọ́ ròyìn pé Sunnah orí Facebook tá à ń gbọ́n Sunnah ọ̀fọ̀ ọ̀rọ̀ ni o jókòó kẹ́kọ̀ọ́ Sunnah o ní òní jẹ́ ẹ mọ kọ́mẹ́ǹtì tẹ́ ẹ mọ kọ́mẹ́ǹtì wàláhì máa mọ ìyẹ́kùn kò sí ní tó lè rí ó dé gbogbo ọ̀nà téèyàn bá fi sọ́pọ́ọ̀tì aláwo mùsùlùmí gbọ́dọ̀ sà fún wàláhì azim mo tó fọlọ́n ṣẹlẹ̀ rí aláwo ala ayi ṣe kọlọ́sà tó wá bọ́ táwọn ń ṣépè ó ní ìyá òun kìíní kan ó ní àfáà kan ara ń táwọn ń sọ náà nù tá a fi ń sọ fẹ́yìn bídíà nígbà tó bìnrin ló sọ àwọn ọmọ sọ obìnrin tí mo wò ní ìsìn ó ní àfáà mùtọ́ irú kìíní kan owó yẹ ní bówó ṣe é ní ni ó ní ní tá àfáà fi ń ra kírẹ́dìtì fóun àfáà ń ra kírẹ́dìtì fóun àfáà tó sì mọ̀ pé òun lọ́sùn àwọn oníṣẹ̀ṣe làwọn o àwọn ẹlẹ́sẹ̀ àbáláyà mùsùlùmí ti ṣe kìíní kan o àwọn oníṣẹ̀ṣe ẹ dákun sọ yẹ kí mùsùlùmí ó lè ṣí àrùn nǹkan báwọn ẹ̀yin fọ́lọ́wọ́sì náà sì lẹ́ ń ṣí àrẹ̀ ẹ̀yin tẹ́ ẹ mọ̀ ní ẹwà nù Sunnah tẹ́ ẹ mọ̀ sí kíní ẹ wá ń ṣí àkíní oníṣẹ̀ṣe àti ìgbẹ̀sìn yìí ẹ̀yin náà lábà ń bi àwọn blọ́gàsì ẹ̀yin náà lábà ń bẹ̀ ẹ̀yin náà lábà ń bi àwọn tí ń sọ̀rọ̀ oníwòròwòrò ẹlòmíì ọmọ sọ̀rọ̀ dọ́kọ lórí kíní ẹ̀yin náà lábà ń bẹ̀ ẹ̀yin náà látún bá níbi kékeré orúkọ rẹ̀ irú Sunnah wo nu ẹ̀yin náà tó wá lọ ń sọ̀pọ́ọ̀tì aláwo ẹ̀ wá ń ṣí àfídíò rẹ̀ aláwo lórí kíní tọ̀dọ̀ tèmi ní tó bá rí ọ̀sọ́ kódà àwọn ọba ànákùkọ pèrún ó sọ pé aláwo ọlọ́run méjì ń bá ń ṣe àrẹ ó pèrún sí yùnẹ́sì àmú mi mọ̀ pé ọlọ́run ẹyọ kan ni bí mi bá kọ́njọ́ mi tó bá ọlọ́run pé mẹ́ta ṣé ń tó wá ṣe àrẹ náà ni ṣé sùn ò lè bọ́nú àkùkọ náà ni kí ló dé ló jẹ́ pé àwọn nǹkan kan ń bẹ tí bá ń dorí aláìmọ̀ kan rú onímọ̀ ọ̀rọ̀ àdúrà yóò máa wò ni onímọ̀ ọ̀rọ̀ àdúrà yóò máa wò ni so ẹ wò gbìyànjú àwọn ọba tí mò ń dákọ̀ yìí mo ń gbọ́ wa mọ̀ràn ẹ jẹ́ ká fi ẹ̀kọ́ kún Sunnah wa kì í sọ pé nítorí ọ̀rọ̀ àwọn bídíà àwọn eléyìn ẹni tí bá ń wo tiẹ̀ nǹkan wulẹ̀ lágbájá sọ̀rọ̀ tàmídọ̀ ṣé ìmọ̀ sọ fún ọ kí mo fẹ́ sọ̀rọ̀ ni ẹni kí lágbájá náà sọ̀rọ̀ ṣe bọ́rọ̀ jàbàtà mọ sọ nígbò lẹ́bọ̀rì tó mọ jàbàtà ẹwà àtìgbà tó ti dé àwọn aṣèkùnrin jìbìdí àwọn ará Èkó wọ́n ti sì tiẹ̀ dáhùn tí wọ́n ti ṣe nígbà tí ó ti sí Facebook ìròrí yẹn ọ̀rá yèdò ń bàdàn náà ìròrí yẹn padà sàkóhùn bàdàn náà ìròrí yẹn ò lè dúró nígbà táwọn agbọ́pà wọlé àwọn àfáà ti gbìyànjú abíkálukọ́ máa tọrọ àforíjì nígbà táwọn agbọ́pà àwọn kan dìde nínú wọn làwọn lẹ̀rọ ti ya jáde lẹ̀rọ tí àwọn èèyàn ń pariwo sọ̀rọ̀ lẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ di ní síjọba ọmọ lẹ̀rọ tẹ́lẹ̀ ni tàbákan wẹ̀lú mi ti ń sọ̀rọ̀ mi lórí Facebook ọ̀rọ̀ lẹ̀rọ sọ̀rọ̀ ọdún mẹ́wàá sísìn ni àwọn Alhaji Sakindele ti fa ọ̀rọ̀ lẹ̀rọ nígbà kan tí ó ti sọ̀rọ̀ Facebook kí n rántí ẹnìkan ń bọ̀ tánú àwọn bídíà irọ́ èyí ẹnìkan pè wọlé síbi program àwọn alájá wọ́n sọ pé ó nu ọ̀rọ̀ òsásí kìíní kan ọ̀rọ̀ eléégún ní kìíní kan àwọn alùsùnà sọ̀rọ̀ paláriwo bíi ti aníyìn ni àwọn alùsùnà sọ̀rọ̀ sáriwo tẹ́ bá rí apá sọ́fà kankan yọ ni lọ wo kóòtù lónìí lọ́ọ̀yà tó dúró fún mùsùlùmí sọ́ọ̀mù pa alùsùnà ni Barrister Qasim Adédèjì sọ́nbídíà ló pè wọ́n ni ọ̀ lọ wo kóòtù sọ́nbídíà lọ yọjú mẹ́ọ̀ national amiru MSS mania Barrister Qasim àwa àtijọ́ wà tipẹ́tipẹ́ tọ́sí à ń pariwo sẹ́ ariwo tiẹ̀ wà ní nísìn
ẹ̀wọ̀n káriwo orí Facebook ariwo orí Facebook ò túnú kankan gbogbo ẹni tẹ́ ń sọ tí wọ́n bá fi kíní kan lẹ̀ ọyá ẹ fi Ìgbòho lẹ̀ ẹyin ẹ fi kíní kan Ọlọ́run ní òjò wọn rí Chief Sunday Igboho gbé ọtí ẹ bá rí ẹ gbé gbogbo ariwo yóò túnú kankan lọ́dọ̀ ìjọba Nàìjíríà àwọn ọlọ́gbọ́n ni wọ́n mọ̀ bí wọ́n ṣe ṣètò ọ̀rọ̀ ariwo yín máa ń kó yẹn sínú àdánwò ni gbogbo ẹni tí bá ń gba arúgbó we support you full support kíní kan n ti ń kó bẹ́ẹ̀ lómìnira full support. àwọn kò ń bẹ́ẹ̀ ṣe full support kó náà máa bọ̀ nílé kó wá ṣe full support báwọn àfáà súnà ṣe ń gbìyànjú tí ń gbìyànjú náà so tẹ́ bá wá fẹ́ sọ ẹ̀wọ̀n ní àwọn súnà ṣé wọ́n sọ pé àwọn ò rí kinní kan mélòó la sọ̀rọ̀ àti sọ̀rọ̀ tipẹ́tipẹ́ náà níjọ́ mo ṣe fídíò ẹ̀yin kọ́ lẹ fọ́ọ̀sì mi bọ́ta tí n bá rí nǹkan tí n bá ti á sọ̀rọ̀ lórí nǹkan ẹyọ kan ní tí mo fẹ́ rán pọ̀ ní tó ti ẹ̀jẹ̀ prógámù gidi gan táwọn ṣe tẹ̀síìrì nǹkan kan mo lè má ṣe ń gbà mí rédíò program mo lè má ṣe tí a sọ pé kinní kan ni ó ti tó fọmọnìyàn Ànábì lọ sọ bẹ́ẹ̀ lọ́mọnìyàn ní rọ́kún òkú lónìí lọ́kọ́ jẹ́ pé gbogbo nǹkan tó bá ti rí báyìí ní ọ̀sàfẹ́ mọ́ wá gbé ẹ mọ̀ wá ṣe àfídíò ẹ mọ̀ wípé lágbára ti sọ̀rọ̀ mí náà ó ti tó ọtí tó gbá gbọ́n tọ́ àǹfààní wo la fẹ́ jẹ́ ń bẹ̀ ọ̀rọ̀ búmi gan bẹ tẹ́lómi ìgò òwúlẹ̀ gbọ́ tó jẹ́ pé ń bi pẹ́ ṣí àrẹ̀ gan lẹ́nu mi tuntun fi gbọ́ ọ̀dẹ̀ tó ti ba nǹkan jẹ́ nínú ọpọlọ rẹ̀ ń tẹ́ rí kẹ́ ẹ fẹ́ hakú ń bẹ̀ kò sí ha mọ́ ọ̀rọ̀ àrọ̀ mi nínú sọ nínú Sunnah tipẹ́tipẹ́ ẹ wá wo jùhúdù àwọn àfáà yẹn ẹ wo jùhúdù ẹ wo gbìyànjú àwọn àfáà táwọn àfáà ti ń bá bọ̀ tipẹ́tipẹ́ àfi ká farabalẹ̀ ẹ Sunnah ọlẹ́kọ̀ọ́ ni kì í ṣe pé Sunnah ẹsẹ̀ wà dé nìyẹn pé nígbà Sunnah wà dé ní ìsìn Sunnah wo ló dé ní ìsìn Sunnah wo Sunnah tèmi bá mo síjú sí Sunnah ni tí a bá ní pé àwọn àfáà tá a lajú bá ń di ìkíní náà mo ti sọ̀rọ̀ sásọ̀ ń bẹ ya níjó ni mo sọ̀rọ̀ Abu Rahima wọ́n sọ̀rọ̀ kan Abu Rahima wá ní àwọn táwọn jọjọ́ rẹ̀ ò ní kíní kódà mo pè mo ní ẹ wá ń bì irú àpọ́nlé wọnú èmi ò sí náà rẹ yín o iná ẹ̀ ń táwà máa ń wò Abu Rahima ti wà lẹ́nu struggle ti pẹ́ ọláwọn ibi ṣùtà àtijọba tara wa o kàgbọ́yé o bí ẹ̀ sì wà ṣùgbọ́n kágbọ́tà àgbàtara wa kò sọ wípé a bá wọn lẹ́nu ẹ̀ ní láìlá nínú ẹni tó lè láyé làbúrò ẹ̀mí wa lórí òdodo káì àwọn ilé wọn wọlé lọ mọ́sálásí ohun bí díà síbí bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ kan ní ìsìn ṣebí àpẹẹmọ wa kálukú káàkiri lórí Facebook ọ̀rọ̀ lórí Facebook tó lè sọ tẹ́nì kan lè mọ̀mọ́ bí wọ́n wà àwọn ilé ọlọ́gbé wà sí ká oníbídí àmọ́ inú mọ́sálásí rẹ̀ ní gbogbo 90 láwọn àbúrò ẹ̀mọ́ 90 tí wọ́n gbọ́ pé ẹnìkan bẹ́ o sí àkàn bẹ́ sẹ́wù kan níkan o ọ̀yà ẹ̀ṣọ́ wájú ọ̀dọ̀ rẹ̀ kankan wọ́n lọ gbé lẹ́kítọ́sì wájú ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n lọ gbé lẹ́kítọ́sì ẹ̀rí nǹkan à ń sọ̀rọ̀ gidi ilé yìí ọjà wọlé so máa blọ́ọ̀kì ẹ̀ ní ìsìn so ti gbọ́ Ọládélé ire o irú rẹ̀ ọkọ̀ ọmọ wábì yìí o ọ̀dàbọ̀ ó dìbò ṣe a máa fi kú yàrá wa so wájú ìta ẹni gẹ́gẹ́ àbúrò ẹ̀mẹ́ tí ń ogúnṣẹ́ nínú àwọn tó ogúnṣẹ́ kọ́kà bá sí Ìbàdàn gbà kan tó ní káwọn èèyàn wá tà wá fún ẹ̀ àwọn àfáà Sunnah pò sọ́jà bá ó di wàhálà tí yẹn kan bá ṣẹlẹ̀ nígbàdàn bá àwọn àfáà Sunnah wọ́n sọ wọn mi ti kò tí ì sí Facebook gbà tá à ń sọ yìí kẹ́nìkan wá ní kíní ìgbẹ́ àwọn àfáà Sunnah ìwọ́ lọ ọ̀mọ́ wọ́n lọ relevant ìní fi máa ń dùn wà tabarẹ́ tó fẹ́ máa tanu sáwọn àfáà Sunnah àbúrò ẹ̀mọ́ ti lọ bá ogúnṣẹ́ rí ké tógúnṣẹ́ wá síbi tí wọ́n wá pé ẹ̀ kí lọ sọ pé mo ṣe àbúrò ẹ̀mọ́ ní tí mo sọ ni pé gbogbo àwọn afi oògùn ṣẹ̀sìn bí irú ogúnṣẹ́ ní kò lè dáa fún ọ kò lè fẹ́ níṣẹ́jú rẹ̀ ṣebí kálukú ń sọ̀rọ̀ tẹ̀yìn ní aláwọn ilé àwọn àfáà wa nínú ìbàdàn àwọn àfáà Sunnah agbọ́rọ̀ lọ kanimọ́lé ni ẹni tó kọ ọ̀rọ̀ yọ̀rọ̀ yóò ní dàrú Abdulwasiu Baruwa àbúrò yìí mẹ́fà sọ sí olódò ní 1998 I was there ní junction Muslim lórí bridge níbi ojú Muslim gangan níbi ọjà Muslim mo wá láti Mahadu lọ́dún náà ṣé òwa Mikailu Alim rahimahullah àwọn ní àsọ fún wa pé àfa kan bẹ
àbúrò yìí mọ́ nígbà náà àbúrò yìí mọ́ ṣe kíṣẹ́ ti kan àṣírí sọ̀látùlì fàtì wọ́n ní àfa àkànbẹ àbúrò yìí mọ́ ọ̀yá ó fẹ́ ṣe dìbẹ́tì pẹ̀lú olódò lónìí lórí ọ̀rọ̀ sọ̀látùlì fàtì àti wíìrìdì nǹkan kan ẹ lọ àwọn náà wọ́n lọ àwọn bídíà yẹn wọ́n ti mọ̀ pé táwọn bá fèsì àbúrò ẹ̀ mọ́ àwọn olódò wọ́n ti mọ̀ wípé àbúrò ẹ̀ mọ́ fẹ̀yìn àwọn jẹlẹ̀ ọlọ́pàá ni wọ́n kọ́kọ́ àwọn náà wọ́n sì mújọ dìbẹ́tì àwa dúró kalẹ̀ àwọn tí wọ́n ní ti gbá àbúrò ẹ̀ wọ́n ti kíní ká o ijó ní mo pe àbúrò ẹ̀ tí mo sọ fún pé sẹ́ẹ̀mọ̀ kí mo wá bí prógámù àwa láti má dùn táwọn sọ má dùn tọ́ àfa wa sọ fún wa pé àwọn àtàbúrò ẹ̀ mọ́ àwọn ètò àṣírí àwọn ṣùgbọ́n ẹ lọ́bẹ̀ ẹ mẹ́jọ wọn fi nǹkan sàfà Sunnah o that was 1998. So ẹwù nǹkan so gbogbo gbìyànjú ìgbà náà ẹ dákun wàhálà wo ló tó kéèyàn ọ̀tákù pé kí ní báyìí àjọ fèsì ara báyìí pẹ̀lú pé ntọ́ bá fẹ́ ṣẹlẹ̀ 2003 ìjàjábù ṣẹlẹ̀ lọ́yọ̀ state yìí ọ̀rọ̀ ti pọ̀ ní ẹjẹ́ pété ìbákan gbogbo àtẹ́lẹ̀ mi bá ń sọ̀rọ̀ nǹkan mọ̀ báyìí kẹ́ ntẹ́ ìmọ̀ nǹkankan ìtàn Sunnah tẹ́nìkan ó sọ fún wa níbí ó sì ṣe ju wa bí mo ṣe kéré Ọlọ́run sì ní kí n súnmọ́ àwọn àfáà Sunnah àwọn náà sì làáfáà wa tán kọ́ wa ní kéwú ìlú jẹ́ kárí báyìí tàbí rahimanu bàbá àgbàlagbé ni àfisọ́fúnlá gbogbo àwọn kẹta ń sọ àbálágbé ní ká àwa ló máa ń gbọ́ wá sí àbálágbé ni tó gbọ́ láti gbà tí wà ní kéwú ẹlòmíì ní àbá kan wá sẹ ọ̀rọ̀ ọmọdọ̀bálẹ̀ fún yẹn mọ́ sí kíní kan bàbá ti sọ tipẹ́tipẹ́ ọ̀tọ̀ ní tẹ́tún ẹ̀sẹ̀ sọ lọ́wọ́ kíní bó o ní ẹ ṣe kú òun kí lórúkọ rẹ̀ gbogbo ìgbà táwa ń sọ gbogbo yíya 2099 yíya 2000 wá sí àbálágbé ní lálọ́ gbọ́ tẹ́rọ tì lọ́ báyìí ẹlẹ́hà àwọn àfáàlù Sunnah ọwọ́ lọ wà ń bàdàn ògbóòrùn Sunnah ibi tó gbé ní ọ̀dà èmi ọ̀sọ̀lú mi nsọ̀lú mi ní 1990 tí ó bá jẹ́ 97 yóò jẹ́ 96 tí àáfàá kan ṣe níbi tí nǹkan tí wọ́n ń pè ní di orógbó ní kọ́lọ́kọ́ nìbàdàn àáfàá kan ṣe prógámù lọ ní Ramadan pásítọ̀ sì ń kọjá lọ bàbá àgbàlagbà àwọn àbátí wọn máa ń dún mọ́ ṣáṣá agboolé òun ní sì ń sọ̀rọ̀ lọ pásítọ̀ sì lọ gbá balẹ̀ nù pẹ̀lú máìkì gbà á ọdún náà babalágbé ni Alhaji Dáúdù Àmọ́wọ́lága ṣé ìsàkíndélé àti ọgọ́rùn gbà àwọn àfáà Sunnah ní a pé pèpè ọyá ládùúgbò kọlọkọjọ Sunday ẹ̀sùn bẹ́ẹ̀ èrò tọwọ́ ẹ̀yìn tí ìrú rí láyé àwọn ẹlẹ́hà lọ báyìí Ìbàdàn ìlú Sunnah ni ọ̀rọ̀ àwọn ẹnìkan bọ̀ ẹ̀ àtàwọn kan afẹ́ máa takò ń bo táwọn èèyàn há lọ ilé àpọ̀ bá àfáà Sunnah gbogbo àdúgbò kọlọkọ èrò tọwọ́ bẹ̀ ọwọ́ bẹ̀rẹ̀ láyé kò tó ń wọ̀ bẹ̀lẹ̀ yín gbà náà pásítọ̀ yẹn sá lọ dandan chọ́ọ̀chì rẹ̀ ìjọ́ náà ló di mọ́ọ̀sì chọ́ọ̀chì kòńkò ló báyìí lọ́nà àdúgbò rẹ̀ ìjọ́ náà ẹ̀ ń bá wà ń bẹ̀ níjọ́ náà kó tó di pé awọnú chọ́ọ̀chì yẹn I was there Babalágbé ni yẹn kọ́ sọ̀rọ̀ tí Òsàkíndélé sọ̀rọ̀ àwa já chọ́ọ̀chì wọn rìkọ́dù ẹ̀ fídíò rẹ̀ yọ wà lọ́dọ̀ àwọn Alhaji Dáúdù Àmọ́wọ́lága àwa jábẹ̀ nígbà tá a débi tẹ́ḿpù bí táwọn pásítọ̀ máa ń dúró sí láwù tí wọ́n han kéwú sí àwọn tí àti ẹ̀ di tẹ̀sùnbà lábá níbi àtòrù ní ẹgbẹ́ síbi kínní ẹ̀wọ̀ ọdún náà mélòó incident mélòó la fẹ́ máa kà so ní tí mo bá débẹ̀ ni pé ká má rí àwọn àgbààgbà Sunnah síbi ẹni pé àbí ẹrin dìn tọ́lá lómi ti gbà ní ìsìnké àwọn alóòlùsùn náà yẹ níbo ni wà wọ́n kà jókòó kalẹ̀ àwọn alálẹ́ abẹ́ tí wọ́n lẹ́tọ̀ orí Facebook ni máa ń bá lọ ìyẹn fà á táà fi wò pé nǹkan yìí kò lè dí àwa lọ́wọ́ kíkọ́ máa ń kéwú ṣíṣe lẹ́tọ̀ ṣíṣe dáwọ́rọ̀ báwa yìí gan ṣe kéré àìmọye ìlú la káwọn mọ́ọ̀mù jọlá tó jẹ́ pé àwọn àáfàá wa rán wa lọ àṣẹ ní Kírun àṣẹ ní Ìṣẹ́yìn àwọn mọ́ọ̀mù lu ó lè jẹ́ pé agbójú ọ̀tá sí wọn kàtúnjọ wọn agbójú ọ̀tá àìsàlàyé àlejò ní dispute àìmọye àwọn bídíà tó wà lónà rẹ̀ tèmi dáadáa tá a jọ close dáadáa tí wàá sì bá kàn mí wọ́n ti mọ̀ kí n ju bọ́ǹbù lẹ̀ tó bá sì kàn náà ní dúró gbọ́ bá a sì jọ ṣe nùbí tá a bá ti papọ̀ ṣùgbọ́n tí n bá rí tí bá ń tẹyàn rìn lé Kírun lẹ́yìn rẹ̀ láyé so àwọn kan bẹ nógún area àwọn kan bẹ nígbà bá ṣe bídíà ẹnìkan bẹ mo fowó kọ bù láṣìírí
ìfowópamọ́ bùrá sí rí ẹni ẹ sọ fún mi pé òun ti tẹ́yìn rìn inú àfàtọ̀ popular ni òun ti tẹ́yìn rìn káyìn ní ìsìn ó ti lé lọ́dún 11 ó ní lágbájá ló sì jẹ́ kóun fi yanrìn yẹn lẹ̀ ó sì dàpọ̀ ìpálù Sunnah ṣùgbọ́n báwọn ṣe close tó ní kódà ọwálé òun níjọ́ náà ní sọ fún mi pé sorry àwọn sì close kò sí lè mẹ́wàá dán wọ́n sì mọ̀ pé òun ṣe nǹkan bá wọn pé ustaz ẹ̀ sì fi kíní ilẹ̀ òun bá ní kíni kílẹ̀ rí àwọn àjọ ó sì gbé òun bá ní ọ̀dà náà já wọn lọ fọ́ làwọn sì fi fọ́ dànù tó bá jìnnà sí sólórí correct. So in short ó ní pé ẹ dákun gbogbo aláwo pátá ntọ́bárí ọ̀sọ́ ọ̀rọ̀ kèfèrí wàláhì láàyù sáwí jàná àbà òdọ́tìn kò tó yẹ ẹ̀fọn báyìí. kò sí ó yẹ ẹ̀fọn ẹnìkan kọ́ ló mú Sunnah dé tí gbọ́ tí wọ́n bá ní alihamudulilayi ọ̀nà kan lẹ́yìn ọ̀sán àgbà àgbà sí yè orí Facebook ló ti gbọ́ yé but má sọ pé níbo làwọn àfáà wà láti ìjọ yìí níbo ni ẹ wà ọ̀dọ̀ rẹ ni wọ́n jókòó sí àwọn wàlẹ́ àwọn àfáà ń ṣiṣẹ́ lọ ẹ wá dúró àwọn ìgbìyànjú díẹ̀ tí mo sọ ní ìtọ́ wá sí mi ní mẹ́mórì tó wá sí mi ní mẹ́mórì nù wàlẹ́ àwọn àfáà wá gbìyànjú. bàbá wa ní mahad rahimahullah àìmọye àwọn àfáà nínú Ìbàdàn tí wọ́n mọ̀ yìí pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni so àìmọye àwọn àfáà wa nínú ní Ìbàdàn bíi tó jẹ́ pé wọ́n mọ̀ kí bàbá stand wọn ni tó ń ti bẹ́ẹ̀ àárín wọn ò sì bàjẹ́ tí wọ́n bá ti pàdé lóde wọn ti mọ̀ kí bàbá wọn máa sọ̀rọ̀ ni pé a sì kéékèèké fún pé ẹ má jókòó mọ́ ẹ gbọ́rọ̀ tó ń ti bẹ́ẹ̀ wọn ó tún invite wọn sóde kò bá ní wọn jẹ́ ó fi ẹ̀yìn pé kì í ṣe personality la máa ń bá jà èmi ò represent Sunnah èmi ò ìrìn mi ò bá personality ẹnì kankan jà nínú bídíà n tó ń ṣe gangan so àwọn bídíà tí mo kódà mo máa ń like oní bídíà gan kí n gbọ́rọ̀ rẹ̀ ju kí n gbọ́rọ̀ ní Sunnah lọ tó bá ti máa kí ó má jẹ́ mo tèmi ní òjì ń dáwọn kan lóhùn tí wọ́n bá ní nǹkan sọ̀rọ̀ níbì kan bẹ́ẹ̀ àwọn míì tọ́wọ́ ń lo ìbò tí n bá rí pé ìkan péré mú ká dámù kan ẹ ti gbàgbé lórí sífọ̀ tuntun mọ̀ sí program lọ tó pè wọlé tó dé ànábì ní máa ń rọ àìtù ní iná ilẹ̀ èyí lè gbọ́ ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ mọ̀ kọ́lá kọ́ bá àwọn bú mi jù bẹ́ẹ̀ lọ nílé sọ ta ló fi lé lẹ́yìn jẹ́mu kọ́ dáhùn àdánwò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so kì í ṣe gbìyànjú yẹn sì lè máa fún lẹ́sẹ̀ ajá pọ̀ ṣùgbọ́n ẹni tó rí kó dàbò dún bídíà wà láyìn fẹ́ máa dákọ̀ àwọn afá kan tó jẹ́ pé mo ní kẹsẹ̀tì afá lu bídíà lọ́wọ́ ju Sunnah lọ tọ́ bá dọ̀rọ̀ mi báyìí kìnní ńlá báyìí ni mo fi dì í ẹ̀ ń bá ti mọ kí ó ìmí ọ̀kọ́ gba tiẹ̀ náà tó bá kù sí bídíà kódà á close ń kọ̀kọ́ gba sọ́wọ́ tí ọkọ̀ mọ̀ torí pé ìmọ̀lẹ́ Ọlọ́run ni kò easy láti mọ̀ so kọ́lọ̀ǹkọ́ sànù wa ìmọ̀ràn ní fáwọn Sunnah ni pé ẹ dákun gbogbo tàṣà dúdú kankan ò lè bọ́ ń bídíà sọ̀rọ̀ ò lè bá kinní kan èmi ò sì yí sọ pé bọ́ bá nìyẹn sálù Sunnah wọ́kọ́ ló kú fún mi ń fọ́ọ̀mù rẹ̀ alihamudulilayi ẹ jáwọ́ bí gbogbo àwọn eléyìí kálukú ó pèpè sẹ́sìn ẹ sì jẹ́ káyé pé personality kọ́ là ń bájà tó ń bídíà bá ń ṣe nǹkan lèmi fi máa ń sọ fún gbogbo àwọn tí wọ́n ń pariwo ẹ mọ́tọ́dù sáìdì ọ̀dà kinní kan ọ̀nà tí ń sẹ́ okay accepted ẹ̀yin kọ́ lẹ kọ́kọ́ sọ àwa ṣáájú yín sọ mo ti sọ ti pẹ́ ẹ̀kẹ́ máa sọ lé alẹ́ òun ranù ní ẹ̀wọ̀n náà lọ wo fídíò tí mo ti sọ pé ìgbà tí mẹ́tọ̀dù kò sì sínú mẹ́tọ̀dù Sunnah bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ́nìkan bọ̀ wá kọ́ wà bàjẹ́ kì í ṣe irú yín lẹ́sọ̀ pé mẹ́tọ̀dù yẹn ọ̀dà torí mẹ́tọ̀dù gan lẹ́yìn gan lò tó ẹ̀ kí mẹ́tọ̀dù yẹn ọ̀dà wáyé tẹ́yìn òfin fi ẹ̀kọ́ hàn ẹni ń ṣe pé àti rínú yín náà ti ń wípé jẹlẹ̀ ẹ̀ sì bu ẹni náà pè ń ṣe pé ẹ̀ wò pé tẹ́nìkan bá fọ̀nà aburú ṣe nǹkan ó yẹ ká introduce ọ̀nà tó dáa fáyé ni pé ọ̀nà aburú ilé ń lò ṣùgbọ́n àwọn ò ní lóru rẹ̀ ṣètòrí pé nìkan ajẹ́ ní aburú ẹ̀yin náà wà dẹni aburú iyún ní fún mi lórí ń pọ̀ ọ̀rọ̀ yín pé ẹ lè sọ̀rọ̀ kémi ọ gbàgbọ́ ẹni tí ó sọ̀rọ̀ ọ̀rọ̀ nu yín ó jẹ́ nìkan tó jẹ́ pé òun náà ò lórí mẹ́tọ́dù ọ̀gọ̀rọ̀ bí ẹni ṣe ń ṣe program pátálẹ̀ yìí náà fi ń ṣe kódà ẹni ẹ ló fún yín popularity tó wá pé yẹn máa ń sanwó sàkọ́lẹ̀ fún yẹn ó yẹ kẹ́ ẹ máa sanwó sàkọ́lẹ̀ fún tọ́lá nìyẹn pa afẹ́ tákù rẹ̀ gan lọ́pọ̀lọpọ̀ yín fi jáde kì í ṣe pa nìyẹn ẹ̀sìn tọ́jà nìyẹn ẹ̀sìn ẹ wà jọmọ wá ní kálukú wá sọ eléyìí sọ̀rọ̀ jẹ́mi ló ti ṣe eléyìí sọ̀rọ̀ ibi ọ̀rọ̀ ẹ̀sìn pọ̀ àyàbá lọ́rọ̀ yín ìyọ́n máa ti bọ́ àárín ọ̀rọ̀ ni ìyọ́n máa tọ̀rọ̀ yín bọ́ àárín ọ̀rọ̀ ni wọ́n á fún yín tọ́píìkì ẹ̀yin wo so
àwọn tó jó ń bídíà torí wọ́n pé gidi wọ́n kàn ṣe bídíà ni wọ́n mọ̀ yìí pé àwọn tá a lè súnmọ́ra wa mọ̀ pa súnmọ́ra wa tọ́wá sì ń sọ pé àìsàn kéṣe kí ní kàn wọ́n kàn mọ̀ wò pé ṣẹlẹ̀ ó serious. So àwọn Sunnah ẹ jẹ́ ká fi sùúrù kan ẹ má máa háwé kíní fáwọn èèyàn tó èèyàn sí ẹ má máa sọ pé lágbájá yìí kèfèrí ni tàmẹ̀dùn yìí kèfèrí ni kò sínú Sunnah. Inshallah náà àwọn tọ́pìkì táwa sì fẹ́ tírèsì náà ni dawabitu takfir ká tó lè kàfárọ̀ èèyàn gbogbo àwọn tíra àwọn àfáà Sunnah tẹ́ à ń kà wọn ò sọ pé Saudi ọkọ yẹn ń kọ kúkọ àwọn àfáà tó lọ Saudi ò sọ pé tẹ́ bá délé ẹ wá takò gbọ́n àwọn àbá tó kọ yín o ìtakò kọ́ ni pé àwọn àbá yìí ṣe nǹkan ìǹṣe tí wọ́n ṣe ń gbà mọ́ orí kókó bá Sunnah mu láì bú wọn láì fa wàhálà èjìká wọn ńlá tọ̀dọ̀kè la fi rí náà gbogbo wọn sì ní bàbá dáadáa lọ́dọ̀ wa Sheikh Kamaluddin al-Adabi rahimahullah bàbá rí ni wọn mo rá wọn rí dáadáa mo sì dùn wájú wọn báyìí ní 2003 tí wọ́n sì ṣàdúrà fáwọn tá a lọ so ó jẹ́ kí ìfẹ́ wọn ó lékún lórí ẹbí mi bí adá torí pé mo rí wọn ṣé Adam ìfojú kàn wọ́n rí ṣùgbọ́n a rí àfáàrù sẹ́ wọn torí Èkó náà Ìbàdàn náà wà àṣìlú Èkó ńgbà náà lè dá lú Èkó so ṣùgbọ́n Sheikh Adam rahimahullah èmi ò lè ṣe wáàsí kan kò lè pẹ́ tí ń fi dákọ̀ wọn torí pé bàbá yẹn subhanallah juhudu wọn pọ̀ o wallahi juhudu bàbá ọ̀pọ̀ o kéèyàn má kọsẹ̀ látara Sheikh Adam rahimahullah ta'ala rahmatan wasi'a Sheikh Adam yìí sáláwo so bàbá yẹn zahidu ni wọ́n ti rú wọ́n sì sọ wọn rahimahullah nípa zuhudu wọn ò sì wáyé ń wàkúwà rahimahullah. Sheikh Murtada Abdulsalam tí wọ́n jẹ́ àfa wa gangan direct live and direct alhamdulillah so awọ ọ̀bẹ máa sọ̀rọ̀ tiẹ̀ so torí pé a rí wọn sẹ́yìn pé fẹ́ yóò tún lékún gbogbo àwọn àbáyé juhudu wọn kódà èmi àwọn ronú kíní kan pé ọlọ́mọ ṣàánú wa o kí làwà tí ì sí gan-an tá a bá kàtà Sheikh Adam tá a gbọ́ tán bàbá Kamali agbọ́ tó bàbá Mahad gbogbo wọn ti ń dábìrà nù kí wọn ò tí ì pé 20 years ntí kí o tẹ́ fi wá ń dábìrà ǹjọ́ náà lọ́hùn àwa ti lé àtúntì kábàdà bó 30 àwa àti 40 tún ti bọ́wọ́ àtúntì ń kó chẹ́ńjì lé lọ àti fẹ́ máa kó chẹ́ńjì lé lórí àdẹ̀ tí ìdí bẹ́ẹ̀ ẹ wo la ilaha illallah rasulullah ẹ wo juhudu sàbùkíyà yẹn wà ń bẹ́ẹ̀ so ẹ wo nǹkan téèyàn wà gbọ́ èjì wọn ẹni 20 years ní iṣẹ́ àdáwọn àti nǹkan kan fi ṣe ẹni tó kíníkan Sheikh Kamali wọn délé kí ó ní kíníkan ọdún báyìí wọn ti bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan báyìí tẹ́fùmọ̀ yìí pé ilé àmú ìlàhí látọ̀dọ̀ Ọlọ́run ni tẹ́nìkan kan ò sì lè ṣe nǹkan rẹ̀ bàbá wa máa inú tata gbọ́ ọmọ ọdún 12 ní ẹ ti bẹ̀rẹ̀ sí kọ́yàn ọmọ ọdún 12 sáà tí ìmọ̀ bí tá à ń lọ nínú ọmọ ọdún 12 sáà tí ìmọ̀ bí tá à ń lọ gan bẹ́ẹ̀ ẹ wo gbogbo àwọn àbáwọn àwọn bàbá tèmi sì dá akọ yìí àti Sheikh wa Abdulbaki àtàwọn bẹ́ẹ̀ àbẹ́bọ́ lọ́wọ́ wọn a sì gbọ́ pé wọ́n forí èèyàn ṣe nǹkan gbogbo ẹ̀yin tẹ́ wá ń kira yín mọ́ lónìí tẹ́ ń bóògùn lọ́wọ́ yẹn máa lè ní sóògùn náà bàbá ń jọ ìmọ̀ ni wọ́n ná ẹ̀yin ò rí mọ̀nà mọ́ nìsín gbogbo àwọn Sumratul Mu'minin náà wọ́n pẹ̀bọrẹ́ lánàá ni àwọn bàbá wa lágbàgì pẹ̀bọrẹ́ ni bàbá wa lámúnigbó pẹ̀bọrẹ́ ni bàbá wa dùn pẹ̀bọrẹ́ ni Sheikh Adamu pẹ̀bọrẹ́ ni Sheikh Kamalu pẹ̀bọrẹ́ ni wọn ò sì tẹyàn rìn ẹmbásì nẹ́nìkan nu wọn tẹyàn rìn kọ́ bọ́ta kọ́ sọ pé àbá tó ń tẹyàn rìn á lè ti máa dájọ́ tá a fún un gbogbo àwọn àbá tí mo dákọ̀ yìí ń tẹyàn rìn ń bò lẹ́yìn tí a rí yan rìn ẹmbásì ló ń bọ́ pọ́n yan rìn nílé wọn gbà wọn kú tán kọ́ sọ. ẹ ṣe à ń sọ pé ẹjọ́ wọn tẹ wá ń gbégbá yan rìn kí ẹ wá láàárẹ̀ bó la ṣe fẹ́ rẹ́ n ti ń fàjà nìyẹn náà tá ń bọ́ pọ́n yan rìn lé bàbá rẹ̀ kọ́ sọ fún akámọ̀ àwa mọ̀ pé òun ṣe lẹ́bọ̀
nígbà àwọn ọ̀tẹ̀ yẹn rìn tí wọn ò sí kékeré bó wọn abaláwo kan ṣe wá lòun láti rí wọn lọ níbo àwọn tí wọn ò gbèsè rẹ́nì kankan. So ìmọ̀ràn lèmi fẹ́ fún wa tó kọ́lọ̀ balẹ̀kẹ́ ọlá kó ṣàánú wa kó wọlé àjọ kan ṣoṣo rẹ̀ kó wọlé gbólóhùn la ilaha illallah. So ọ̀rọ̀ àwọn oníbídíà níjà tẹ́lẹ̀ rí kálí rálìjà náà ni ṣùgbọ́n yẹn ń súná lèmi pè sákèsì ẹ má ṣe àprógámù aláwo ẹ má ṣe àprógámù tí òwe sára rẹ̀ kódà ẹ má fi àníyàn pé ẹ fẹ́ takò lágbájá òní o kódà kẹ́nìkan sọ̀rọ̀ ní bídíà kẹ́ ẹ wò pé a lè lò àgẹ́sì kìíní kan ẹ fi ilẹ̀ ó ń bídíà lè sọ ha láàárọ̀ tó tún sọ yí padà pé ẹ rí ilé fi máa ń dùn mí lọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò ṣe àfidí ẹlòmíì kò sẹ́ẹ̀ ti gbọ́ lágbájá tó sọ báyìí nígbà òdìyọ kejì báyìí bóyá fọ́ọ̀sì kan ti wà lọ́rùn lè bá ní sọ bẹ́ẹ̀ mọ́ o ẹ̀yin lẹ kó ba ẹ bá fi fídíò lẹ̀ kí lẹ̀ mọ́ ń bá wọn ṣe àṣì ònà kí lọ fẹ́ fàyọ́ mbẹ́ sẹ́ni ní ọ̀sẹ̀ wàá sọ fún ọ pé dẹ̀lílù tiẹ̀ tún lágbára sí kí làbùrọ̀ sí àfídíò rẹ̀ ẹ filẹ̀ ọsọ tiẹ̀ inú òní kó dodo change kò ní kó dodo di black white lòdodo kò sí parọ́ mọ́ àfọ̀n bídíà tó lè kíyàn káàárọ̀ tọ́ọ̀bà wò ta ọ̀bọ̀ sọ́wọ́ ní kíní àwọn ọmọ nǹkan sọ bẹ́ẹ̀ ni ọmọ sọ bẹ́ẹ̀ mọ́ ò nídìí lẹ́yìn ẹ̀rí gangan ni máa ń fún yàn lágbára ẹ̀rí irú ń tọ́sẹ̀lẹ̀ nọ́ọ̀tì sáà ní rírọ̀ ẹ̀sìn ilẹ̀ Yorùbá ṣe bẹ́ẹ̀ rí polórí executive ó ṣe kí ni o ó ti jábọ́ olórí executive ti jábọ̀ ní nọ́ọ̀tì ẹ má bínú o olórí executive ó ti jábọ̀ ní olórí executive ó ti jábọ̀ ní ilẹ̀ Haúsá ẹ wo bí wọ́n ṣe fa dìbéètì nílẹ̀ Yorùbá sórí ẹ̀ lè ṣẹlẹ̀ kí ló sọ ó ti padà gbà onísọkúsọ ló ń sọ inú rẹ̀ sì ní àwọn alùsùnà ìsàlà kọ̀dìríyà nǹkan gbogbo ní apalapọ̀ tí a ń parapọ̀ láti fèsì olórí ṣẹ̀kìṣẹ́kì àwọn ṣíà lórí pẹ́ńbúsà bí wọ́n sọ nǹkan tí ó sì nú ẹ̀sìn nígbà gbogbo wọn kò bò kí ló dé tí àwọn òfin lè parapọ̀ sí gbogbo ń tà ń gbọ́ yìí nílẹ̀ Yorùbá sí bó ṣe rí inú ẹ̀sìn nu àwa ń fìfẹ́ pé lágbájá ni tàmẹ̀dùn ni àwa fi dá lé irú tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ń lọ ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn náà tí wọ́n fi bọ́ta tí wọ́n fi against ẹ̀ ẹ wo bí ọ̀rọ̀ já sí ẹ wo bí tí àbó ṣe tó ọ dàbí kẹ́tẹ́kẹ́tẹ́ tọ́ka kò tí àkìtì ọmọ tí ń bẹnu rẹ̀ àbẹ́yìn orí ń jẹrin àbíjò ni ẹ wo bí ọ̀rọ̀ owó sí náà kí ló fà ìjọ kejì ó sì ní ìsọkúsọ ló ń sọ ìtùkùtù ló ń tú ìtùkùtù ni kó bú sọ àbí ìtùkùtù ni pé gbogbo àwọn nǹkan tá gbọ́ síbẹ̀ yìí náà rí gbogbo àwọn tí ń wí ìkú ìyẹn láàlẹ́ jájá ẹ̀yin àfa àtẹ̀sìn ọ̀pá àlẹ́ jájá ẹ̀ sì dáa lé ìwọ tó bá wá gbà tó dáre lórí rẹ̀ tó sọ̀rọ̀ tó tún sọ̀pọ́ọ̀tì irú ẹ̀ ń tọ́la àlẹ́ jájá iléyà lóde ìyá àfàjà sí iléyà o jọ nítorí Ọlọ́run ní téèyàn bá mọ̀ pọ̀ dáa ó yẹ kéèyàn ò lè lò ń gbèsè ayé ẹjọ́ èmi bẹ́ẹ̀ yìí ni ẹ̀rajá agbóhùlẹ̀ wọn ẹ̀rajá ó dé ní Mubarak tó ń bọ́ ta mo wòyún náà láàárọ̀ yìí ń sọ pé gbogbo ẹni tó fẹ́ pẹran kó má gẹrun orí rẹ̀ kó má mú nǹkan kan kó àdéhìsì òfin kìíní kan gbogbo ń tẹ̀ ń gbọ́ yìí síbú sí wà ní síbi tí ń bú àwọn àfa àtànà náà sọ ni kí ló dé tẹ́ fi wá fún bàbá lẹ́ǹbẹ̀hùn tẹ́ wá ń tẹ̀lé fẹ́ inú kábúsà bí kánímọ̀ awúyò sínú kìíní kan ká sí gbogbo ẹ̀ ẹjẹ́ ni wọ́n kó tí a bọ́ ta ẹni tó fẹ́ sọ̀pọ́ọ̀tì wọn kó wá sọ̀pọ́ọ̀tì wọn nínú ọmọ kí ó gan ẹ̀rí pé kálukú náà wá bọ́ ta ẹ wo nǹkan nínú ọtí wọ́n bọ́ ta nísìn wọ́n kẹ́rì jáde ọ̀rọ̀ òsì fa tọlọ́pàá kò fà kankan kí là ń wá ń bi tọlọ́pàá ti bọ́rọ̀ sí ni kẹ́rì jáde yàrá sì parí rẹ̀ kì í sí dandan kọ́ gbà àṣà àti sọ ẹ̀rí òun náà ti tọ́ tiẹ̀ salam aleikum aleikum salam ọmọ bá tiẹ̀ lọ àwọn náà sì mọ bá tiẹ̀ lọ sẹ́wọ̀n pé olórí ṣẹ́kíṣẹ́kì ni ló ti tẹ̀hún nínú ọtí bó o ní tilẹ̀ yóò bá náà ṣe ní gbérí ìsẹ́nu lọ́dọ̀ òǹbídíà wà ní tọ́ta kó àwọn kọ̀dìríyà wà ń bẹ́ o tìjàníyà wà ń bẹ́ o
nínú en tó tako ọ̀rọ̀ Shia ní north o tí en bá ṣe debate o ṣé Qadiriya bí Tijaniya atalusuna sa lè parapọ̀ ká ní ẹ dákun ẹ̀yin wulẹ̀ tí ẹni rori Shia jáde ṣé nǹkan tí bá kún pé méjì náà lẹ̀sìn téèyàn bá jẹ́ Shia ó jẹ́ Sunni irọ́ nìyàn ó ti ń fi hàn pé wọ́n ti gbèrò rí Shia délẹ̀ Yorùbá àwọn èèyàn dẹ́ ń gbà lọ́lọ́mọ kéw ní kinní kan ní táwọn ń fà gangan nìyẹn ibẹ̀ yẹn níbi tá a ti ní problem wa ilá kí la fẹ́ bára wa jà sí salamu alaykum wa alaykum salam kò sí jà kankan kò sí pé so ẹni tí bá ń ṣépè ẹ fi ilẹ̀ ẹni tí bá ń ṣe kékeré bẹ́ẹ̀ ẹni tí ń ṣépè sí wà ní bídíà náà lọ́wọ́ àánú súnà ìyẹn ṣe wàhálà so ìwọ ni ọmọ ṣépè ìwọ ni ọmọ join ìwọ ń kọ́mẹ́ǹtì ọ̀ràn náà sọ̀rọ̀ ẹ̀ má ṣe àǹkan tí ò dáa sọ̀rọ̀ ń pa àwọn àfáà tó ti lọ ẹni tó bá ti kú ẹ fi ilẹ̀ ó sì dáadáa lálẹ́ kí a máa ọlọ́run ò ní bí wọ léèrè ìbádà ẹni kí wàá ní tó fẹ́ parẹ́ lórí tọ́lọ́run ò ní bí ọ léèrè lórí kò lè dàlẹ́ kí a máa kọ́lọ́run wa bí léèrè ń pọ̀rọ̀ àmàdù pé bóni àmàdù sì sí báyìí sẹ́mi ni wọ́n bí ṣé báwọn ni wọ́n bí ọ̀rọ̀ ṣé kàmáàlì wọn ò ní bí mi bàbá kàmáàlì wọn ò bí ọ̀rọ̀ ṣé ádámù wọn ò ní bí mi bàbá ádámù ni wọ́n bí ń ṣe wá máa ádámù lórí ìgbésí ayé tiwọn ní tẹ́mi má pọ̀ ọjọ́ dáadáa ni wọ́n máa sọ ibi tí wọ́n kù sí àárín àwọn àtọ́lọ́run kọ́lọ́n balẹ̀kọ́lá gbogbo àwọn bàbá ẹ̀ ọlọ́run ẹ̀yìn wọn ọlọ́run má jẹ́ kó bàjẹ́ o wọ́ládé ibi táwọn lérò pa á bá wọn níjọba kíámà òun náà nínú àlùjánnà ọlọ́run ṣe ká bá wọn bẹ̀ wọ́ládé kan sọ̀rọ̀ wọ́lá gbóná láìláìlá ìmọ̀ràn ni mímú wá fún gbogbo àlùsùnnà gbogbo ọ̀nà téèyàn bá fi àṣẹ ti ẹ̀mẹ́lẹ́bọ sára fún wàláhì làzim so kọ́mpútà wa máa sọ pé àwọn àlùsùnnà wọ́n sàpàtì kí nìkan ariwo ọjà lásán lè léyàn ọ̀nbẹ nù wọn ti ń sọ̀rọ̀ tẹ̀sẹ̀ pé ẹni tí bá ń dá lóhùn kan mórí sí òun rànù so ti yé báyìí yé nìsín ẹlòmíì bẹ àní alásàlà tún lọ wá láàrin obìnrin ẹni tí ọjà pé ròdò obìnrin ń lò ẹlòmíì obìnrin ń bọ ẹlòmíì kíní tó gbogbo àwọn nǹkan àwọn eléyìí lọ́wọ́ máa dá lò wọ́n lájọ kan so rẹ̀ gbogbo àwọn afáwa nù Sunnah ẹni tá a rántí dákọ ẹni tá a rántí dákọ ọlọ́run bá ní sí dáadáa fún wa ìgbìyànjú wọn ọlọ́run mọ́ra láre ọlọ́run ara gbìyànjú wọn èso wọn náà nírú àwa alihamudulilayi wọ́n lájọ kan so rẹ̀ wọ́n lágbóná láhìláhìlá àwa náà jẹ́ ká sóríire pẹ̀lú wọn o gbogbo wa náà pátápátá ọlọ́run jẹ́ àlebà correction ẹ farabalẹ̀ ẹ máa jókòó tìbí tẹ́ ẹ bá ti gbẹ́kọ̀ọ́ Sunnah ni kì í sọ̀rọ̀ pé lágbájá blọ́ọ̀gì ẹnì kàtàmẹ́lú sí kíní kẹ́kíní ẹ tún sọ ibẹ̀ náà lẹ́yìn náà ná ranu yín lé lórí ẹ kẹ́kọ̀ọ́ Sunnah ẹ dọ́n tóbi tọ́lú náà ẹ jẹ́ àlù utilize opportunity ẹ jẹ́ àlù opportunity Facebook yìí ká fi kẹ́kọ̀ọ́ ni ẹ gbọ́ bí tẹ́ ti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ gbọ́ wà sí gidi tí ó ṣe é láǹfààní kì í sì ń tẹ́tùn wá dẹrù ẹ̀sìn tó bá dàlẹ́ kí a máa kó ní sí pé èèyàn tó ń padà wáyé mọ́ o wattaqu yawman turja'una fihi ila Allah ọlọ́run ní ẹ̀bẹ̀rù ọjọ́ kan tẹ́ padà wá sọ́dọ̀ èmi ọlọ́run níjọ́ náà kò sí pé jíǹ lọ tún sí láyé ọlọ́run jíǹ lọ wà lẹ́yìn mọ̀ pé kọ́ ẹ̀ kí n kọ́mẹ́ǹtì báyìí ni tó sì jẹ́ pé faman ya'mal mithqala dharratin khayran yarahu bí dáadáa bá wọn bí ọmọ náà gbọ́bẹ̀ yín ó rí táburú náà bá wọn bí ọmọ náà gbọ́bẹ̀ yín ó rí bọ́ ọmọ jù lásán wọn kọ́ lẹ̀ ká tó wá sàìmọye kọ́mẹ́ǹtì ẹ̀ wá alifábẹ́ẹ̀tì tó wà ń bẹ̀ èèyàn lè kọ́mẹ́ǹtì dáná wájú ọlọ́run sọ̀rọ̀ ń pa tó sọ sọ̀rọ̀ ń pa tó ṣe sọ̀rọ̀ ń pa tó kọ́mẹ́ǹtì la hawla wala quwwata illa billahi al-azim.